ẹ wò dáadáa ẹ rí i pé abẹ́ igi ọ̀gẹ̀dẹ̀ la wà yìí fún àǹfààní tiyín àǹfààní tèmi àǹfààní gbogbo wa ẹ bá wa pín o káàkiri kẹjẹ́ kí ó dọ́dọ̀ àwọn èèyàn torí ohun tá a fẹ́ mẹ́nubà lónìí yóò ṣe wá láǹfààní o nípa ìgbésí ayé àwọn ọmọ ènìyàn lọ́kùnrin lóbìnrin bá fọwọ́ kan ọmú ara rẹ̀ torí pé àwọn apábí kan ó ta kókó ó ti ń ta kókó ó rí kankan tó ta kókó mẹ́ẹ̀ lánàá ó wà ń bẹ̀ lẹ́nu kó tètè pariwo ara ẹ̀ síta. jẹjẹrẹ ń bọ̀ nù. bẹ́ẹ̀ ni olóòtú bẹ́ẹ̀ ni. ẹ ti kà báwọn pé ẹ tọ́jú ìtọ̀ ṣúgà jẹjẹrẹ stroke. bẹ́ẹ̀ ni a tún ti rí àwọn tí ó jẹ́ pé wọ́n ń wá ọmọ náà tọ́lọ́run ti gba ọwọ́ wa ṣe àpò tó ti fi ọwọ́ wa ṣe àmì sí. ìyẹn ni pé béèyàn bá tún wọ́ mọ bẹ́ẹ̀ ni olóòtú. àwọn àìsàn tá à ń sọ yìí ní tẹ̀ ń sọ ni pé ayé a máa fi ṣe èèyàn. ayé a máa fi ṣe èèyàn olóòtú. bó bá jẹ́ pé ayé ní fi ṣe èèyàn bó lèèyàn ó ṣe mọ̀ pé èyí tí ń ṣe lágbájá yìí ọwọ́ ayé ló wà ń di rẹ̀ bó la ṣe mọ̀ bàbá sì wá mọ̀ tán bó la ṣe wá yọ wá ayé kù. nǹkan táwa máa ń ṣe ni pé ìdá ayé àbí kò sí ayé Yorùbá bọ̀ wọ́n ní àtẹ́lẹwọ́ la bálẹ̀ kò mẹ́ni tó kọ́ gbogbo ìrìn àjò ẹ̀dá láyé inú àtẹ́lẹwọ́ wa ló wà so lọ́dọ̀ wa tó bá lẹ́ni tí ó gbọ́rọ̀ wá nǹkan tá a kọ́ máa ń ṣe ni pé a kọ́ máa wò ó ṣé ojú lásán ni. ẹ yẹ̀ wò kí ẹ fi ń wò ṣé gíláàsì ni. olóòtú a gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀. ẹ fi ìyẹn lé olóòtú. ẹ kọ̀ọ̀kan wò pé ṣojú lásán àbí èsojú lásán. bẹ́ẹ̀ ni tá a bá wá wò ó ìyẹn ló máa tọ́ wa sọ́nà yìí pé òkè ẹ jẹ́ ká gbé gbà báyìí. fèníkúfọ̀lá dìde. àìsàn fòníkúfọ̀lá dìde tá a mọ̀ sí síkúsẹ̀ ẹni kò jọ yín lójúmọ́. kò nítumọ̀ mọ́. ẹ mọ̀ ń tọ́jú rẹ̀ ṣeréṣeré ni. a ti rí àwọn tí a tọ́jú tó jẹ́ pé ńgbà tán márè tán bí ọmọ wọ́n lọ ṣe àyẹ̀wò fún ọmọ yẹn kò sí traces pé ọmọ ní síkúsẹ̀. eléyìí ó ń yà mí lẹ́nu pé torí dáwà ń gbọ́ ni wípé kò ṣeé wò mọ́ o. àwọn bàbá wa ń wò ó káwọn onímọ̀ òyìnbó tó dé láàrin ewé àti egbò ti wà làwọn bàbá wa dẹ̀ ti ń wo ara wọn ṣé ká sọ pé ń gbà yẹn pé kò sí ni ó wà ó bóyá oyún ń bàjẹ́ ni àbí kò tiẹ̀ sí rárá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run tí a bá wò ó pẹ̀lú tá a bá béèrè lọ́wọ́ wọn wọ́n bá sọ bó ṣe ń ṣe wọ́n ewé àti egbò wà tá a lè fi tá a máa fi ṣe àgbo fún wọn tó máa pòdúrè a lè sọ pé kó má pa àrùn yẹn ṣùgbọ́n kó fi sí àyè títí ẹ̀. kó fi sáàyè tiẹ̀ ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ní irú ìpèníjà bẹ́ẹ̀ tí wàá bá yín ẹ̀ sì ti bá wọn. wọn ló ń kà wọn ló ń kà olóòtú tí Ọlọ́run dẹ̀ ti ṣe àmì sọ̀rọ̀ wọn. Ọlọ́run ọba má jẹ́ kí a kú ikú àìtọ́jọ́ ìwádìí fi hàn wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ṣàdédé mọ́ ń kúrò láyé ká tó wí ká tó fọ̀ lẹ́ẹ̀bà gbọ́ pé lágbájá tẹ́ rí lánàá ó ti ṣaláìsí làkàṣègbè tẹ́ rí ń jẹta ó ti kúrò lókè èèpẹ̀ kí ló ń fa sábàbí ẹ̀ kí làwọn àṣírí tó pamọ́ kí lóhun tó yẹ ká ṣe lórí ìgbésí ayé wa ó ṣe kókó ká gbọ́ àwọn tá a fẹ́ sọ nípa lónìí fún àǹfààní ara wa ni o yóò sì ṣe wá lóore ẹ káàbọ̀ sórí ètò. ẹ kú lé olóòtú. ẹ kú ọjọ́ mẹ́ta. àwa nìyẹn. ẹ bá ń dá ọkọ yìí fún gbogbo àwọn tí wọ́n ń gbọ́ wa báyìí. orúkọ mi ni ọ̀gbẹ́ni Abíọ́dún Emmanuel olùdarí iléeṣẹ́ Lifemed Herbal Clinic. ẹ já wò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn là ń gbọ́ pé wọ́n ṣaláìsí ní Ìjẹ̀lò ẹnìkan pè mí ló bá ní lágbájá o tí a jọ wà níjẹta tá a jọ ń ṣeré pé mọ̀ ti kúrò láyé àyà mi já ẹ̀rù bà mí kí ló lè ṣẹlẹ̀ kí ló dé ńgbà wọ́n sì pé wọ́n gbé lọ sílé ìwòsàn tí kí wọ́n tó débẹ̀ wọ́n ló fi lé ayé lẹ̀ wọ́n wá ní wọ́n tọpasẹ̀ ohun tó lè ṣokùnfà rẹ̀ wọ́n ní ìlera ara rẹ̀ ni tó lè mọ̀ ṣokùnfà àwọn nǹkan báyìí. ẹ ṣe olóòtú àwọn nǹkan tí ó lè máa ṣokùnfà irú nǹkan bẹ́ẹ̀ yẹn ó pọ̀ ṣùgbọ́n ọ̀pọ̀ nínú ẹ̀ èyí tí ó wọ́pọ̀ nínú ẹ̀ ni kí BP kó máa lọlẹ̀ ṣe mọ̀ pé tó bá háì náà ó léwu ṣùgbọ́n ìbójútó ti pọ̀ àyẹ̀wò ti pọ̀ lórí pé ẹ̀jẹ̀ ríru lọ sókè ẹ̀jẹ̀ ríru sókè ó lọ sọ ìyẹn àwọn èèyàn wọ́n ti wàwé àwọn tí ń bójútó ṣùgbọ́n tí ẹ̀jẹ̀ ríru tó bá lọlẹ̀ èyí tá a fi lọ sókè tó bá lọlẹ̀ àwọn èèyàn kì í kíyèsí ìyẹn gangan ló dẹ̀ pààyàn jù ìyẹn ló fà á tó jẹ́ pé tá a bá rí lọ́sàn-án a lè má rí lálẹ́ tá a bá rí ní àárọ̀ ó lè má di ọ̀la kí ló fà á blood pressure tó lọlẹ̀ yẹn ó pààyàn ju èyí tó lọ òkè lọ olóòtú. bí bá gbọ́ yín lágbọ̀ọ́yé ìyẹn ni pé BP tí àwọn èèyàn máa ń dárúkọ èyí tó máa ń lọ sókè jùlọ
làwọn èèyàn mọ̀ sábà ń dárúkọ jù. bẹ́ẹ̀ ni olóòtú. èyí tó bá ń lọlẹ̀ yẹn gan ẹ lóun ló lágbára jù. òun ló lágbára jù ẹja gbọ́dọ̀ because yẹ àwọn èèyàn ò kì í bójútó. wọn ò kíyèsí. wọn kì í kíyèsí. wọn ò káràmásìkí rẹ̀. wọn kì í káràmásìkí ẹ̀. tó bá dẹ̀ máa ṣẹlẹ̀ suddenly ló máa ń ṣẹlẹ̀ tí ó dẹ̀ máa pa wọ́n. ìyẹn ni pé ẹ̀jẹ̀ ríru atúmọ̀ onídàkejì. bẹ́ẹ̀ ni olóòtú. ẹ̀jẹ̀ lílọlẹ̀. bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni kí wàá ní ojú ìtú. ẹ ṣe olóòtú. àti bójútélé ibi tá ń lọ ò jìnnà ibi tá máa yà sí ni ó pọ̀ lénìí. ẹ jẹ́ ká kọ́ wò ó pé kí ni nǹkan tí ó lè fà á. alọ́tọ̀fin nǹkan ló lè fa kí ẹ̀jẹ̀ kó máa lọ sókè. aláọ̀kọ́ ìpáyà gbogbo rògbòdìyàn tí ń bẹ nílé ayé. lóòótọ́ béèyàn bá ṣe ń dàgbà blood pressure ẹ̀jẹ̀ èèyàn máa lọ sókè díẹ̀díẹ̀ bọ̀ kí wọ́n ṣe pé kó kọjá normal. but bóyá ìpáyà lójijì ó lè fà á kí ẹ̀jẹ̀ kó lọ sókè. a ti rí ẹni tí ó jẹ́ pé ó máa ń ṣẹlẹ̀ tí àwọn èèyàn bá wà àwọn kan bá wà tó jẹ́ pé nínú oyún ẹ̀jẹ̀ ríru wọn máa ń lọ sókè. àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé ó máa ń normal. ìyẹn aláàkọ́. ọwọ́ ayé náà máa ń fà á tí àwọn olóyìnbó ń pè ní attack. ó máa ń fà á bọ̀ ju gbogbo ẹ̀ lọ irú èyí tí ìbá fà á ìlera lọ́rọ̀ ó yẹ ká máa bójútó ìlera wa. nínú àyẹ̀wò tí àwa ṣe a rí wípé àìsàn méjì kan wà tó máa ń kọlu ẹ̀dá tí ó dẹ̀ jẹ́ pé oògùn tí wọ́n máa ń lò sí ó máa ń para wọn lára. àwọn ingredient tó máa fi ń ṣe àwọn oògùn yìí fún àpẹẹrẹ diabetes sugar. nínú oògùn tí a fi ń tọ́jú ṣúgà wa àwọn kan wà nínú ẹ̀ tó jẹ́ pé ó máa ń fa kí ẹ̀jẹ̀ ríru kó lọlẹ̀. àwọn kan dẹ̀ wà tó jẹ́ pé nínú ewé àti egbò tí a máa ń jẹ àwọn ewé àti egbò kan tó wà again tó jẹ́ pé ó máa ń fa kí ẹ̀jẹ̀ ríru kó máa lọlẹ̀. ẹni tí ẹ̀jẹ̀ ẹ̀ nọ́mà ṣùgbọ́n tó kúndùn láti máa jẹ irú àwọn nǹkan báyìí ó di dandan ẹ̀jẹ̀ ẹ̀ máa lọlẹ̀. tí ènìyàn ò bá ń jẹ nǹkan déédéé àbí oúnjẹ tí ó ní ìlera tó mú ìlera bá àgọ́ ara ẹ̀jẹ̀ ríru ẹ̀ instead of kó nọ́mà àbí kó lọ sókè á lọ ilẹ̀. and ẹ̀jẹ̀ tó dẹ̀ ń lọlẹ̀ yìí kò kì í fún èèyàn ní àpẹẹrẹ bíi tìyí tó lọ sókè. ibi gan tí ewu ẹ̀ wá wà nìyẹn. kò kì í fún èèyàn ní àpẹẹrẹ bíi tìyí tí ó lọ. tí ó bá ń ṣe èèyàn àbí èèyàn tó bá wà ní ara ẹ̀ kó tó lè ṣe àkíyèsí á ti dé abala kan tí ó jẹ́ pé ẹ̀mí ti lè fẹ́ bọ́. ló fi jẹ́ pé out of èèyàn 10 tó máa ń ní ẹ̀jẹ̀ tó lọlẹ̀ bóyá la ṣe lè rí èèyàn 3 sí 4 tó máa ń bọ́ nínú ẹ̀. nítorí pé ó máa ń wá lójijì ni á ti wà tó bá dé stage kan ó máa fa shock. bí bá gbọ́ ilé àgbọ̀yé pé bí ẹ̀jẹ̀ bá ń ru sókè àwọn àpẹẹrẹ téèyàn ó fi mọ̀ wípé ẹ̀jẹ̀ olúwa rẹ̀ ti ń ru sókè yóò ti mọ farahàn. bẹ́ẹ̀ ni olóòtú. ṣùgbọ́n bí ẹ̀jẹ̀ olúwa rẹ̀ bá lọ́ọ̀lẹ̀ kò ní fi bẹ́ẹ̀ ṣe àwọn àpẹẹrẹ kan téèyàn ó fi mọ̀. the only nǹkan tí ẹ̀kẹ́ máa rí ni pé ẹnìyẹn á máa weak. and kádẹ̀ tó mọ̀ tí ò bá funra ṣé mọ̀ pé tí èèyàn bá ń ṣe àárẹ̀ pé bóyá ó ń rẹ̀ èèyàn bóyá malaria lè fà á paracetamol lèèyàn á máa kó jẹ oríṣiríṣi oògùn lèèyàn nínú àwọn oògùn tí a tún máa lò gan èmi tún wà nínú ẹ̀ tó jẹ́ pé a tún máa ṣe àkóbá fún ẹ̀jẹ̀ yẹn lọlẹ̀ sí. kí ló máa ń fà á nígbà míì tó fi jẹ́ pé ẹni tá a rí lánàá tá a rí ń jẹ tá a rí ń jẹ ní àbí tá a ṣẹ̀ṣẹ̀ jẹun tán ká tó ṣẹ́jú pé wa ló ti lọ wa ló dédé ṣubú lulẹ̀ ó sì lọ bẹ́ẹ̀. ẹ ṣe olóòtú láàkọ́ kì í sọ pé àmọ̀ràn mi fún gbogbo ènìyàn ẹ jẹ́ kí oníkálukú wa ká ní ẹ̀rọ tán fi máa ń wo ìfúnpá ká ní sílé because ìṣẹ́jú kan ló wà láàárín ikú àti ìyè. àwọn oníṣègùn òyìnbó gan tí a ń sọ àti ti àwa aládàáni ṣe bí ìgbà tẹ́ bá dọ́dọ̀ wa la tó máa mọ nǹkan tó ṣe wá but tó bá jẹ́ pé ẹ ti ní ẹ̀rọ tá a fi ń wo ìfúnpá sílé ni ẹ ti mọ position health yìí bóyá ó gbé kẹ kúrò lójú kan sí ibì kejì àbí kẹ dúró sí ojú kan kán lọ bá yín ṣe nǹkan tí ẹ máa ṣe èèyàn á ti wà first aid yẹn ó ṣe kókó lótú. ṣùgbọ́n ẹ sọ lẹ́ẹ̀kan ẹni bí ẹ̀jẹ̀ olúwa rẹ̀ bá lọ́ọ̀lẹ̀ èèyàn yìí tètè mọ̀ bó bá di pé ẹ̀jẹ̀ yẹn lọ́ọ̀lẹ̀ báyìí kí lèèyàn mọ̀ ṣàkíyèsí.
ẹ ṣe olóòtú kí n kọ́ sọ àwọn nǹkan tí a máa fúnra sí wípé bóyá ó jẹ́ kọ́mọ́nù oúnjẹ tí màá ní ká máa ṣe mọ̀ pé àwọn èèyàn máa ń pariwo mọ̀ríńgà àwọn èèyàn máa ń pariwo ewúro àwọn èèyàn máa ń pariwo jíńjà àwọn èèyàn máa ń pariwo ṣẹ́rí gbogbo àwọn kìíní tí ènìyàn bá ní traces pé hypotension which is tá ń pè ní ẹ̀jẹ̀ tó lọlẹ̀ yìí. Hypertension lẹ̀jẹ̀ tó lọ sókè. Ẹ̀jẹ̀ ríru. Hypotension ni kó lọlẹ̀. Mo gbọ́ yín. Tí ènìyàn bá ní traces ẹ̀ lára tó bá ń jẹ nǹkan bí ewúro ẹ̀jẹ̀ yẹn á máa lọlẹ̀ sí ni. Ṣẹ̀bẹ̀ tó mọ̀ pé ewúro bá ṣe ń sọ fún ìtọ́jú ara wa ni má jà gbàgbé ó tún ń ṣe àkóbá fún ara. Tábà tó ń pariwo mọ̀ríńgà tábà tó wo again téèyàn bá tún jẹ mọ̀ríńgà lájẹjù tó ní traces ìfúnpá tó lọlẹ̀ yìí again ó tún máa ṣe àkóbá fún ara ẹ̀. Téèyàn bá tún jẹ ọ̀kẹ́ àìmọye oúnjẹ tí ó jẹ́ pé ta bá ń jẹ níwọ̀n ìgbà tí ìfúnpá tó lọlẹ̀ tó ti wà nínú àgọ́ ara tó jẹ́ pé àkóbá ni a máa ṣe. Now mo sọ lẹ́ẹ̀kan pé tí èèyàn bá ní síra the only nǹkan tí èèyàn lè máa fúnra sí ni pé a máa rẹ̀ èèyàn láti inú wá. Tẹ́ bá dẹ̀ tún wá wo rírẹ̀ èèyàn láti inú wá yìí again ṣètúmọ̀ pé ẹni tí ṣúgà ẹ lọlẹ̀ náà ó tún máa rẹ̀ láti inú wá láti máa rẹ̀ láti inú wá. Ó wá jẹ́ kó nira láti lè mọ̀ tí ènìyàn ò bá fura tí ò bá tún ṣe àyẹ̀wò dé pele ibi tó ṣe kéde àti tètè mọ̀ pé ẹ̀jẹ̀ ìfúnpá mi ó lọlẹ̀ ó máa nira. So òun ni mo ṣe gba àwọn èèyàn wa níyànjú lẹ́ẹ̀kan yẹn olóòtú yìí pé ẹ jẹ́ kí oníkálukú wa ká máa wo ìfúnpá wa sódà tó bá lọlẹ̀ àá ti mọ̀ tó bá ń lọ òkè àá ti mọ̀ ṣóyè bẹ́yẹn olóòtú. Ẹ̀yin gẹ́gẹ́ bí onímọ̀ nínú lílo ewé àti egbò fún ìtọ́jú ọmọ ènìyàn kí làwọn nǹkan tí ẹ lè tọ́ wọn sọ́nà láti rí àbí ẹ̀yin ní àwọn kankan lọ́dọ̀? Ẹ ṣe olóòtú àwa ní nǹkan lọ́dọ̀ tá a fi ń tọ́jú ṣùgbọ́n màá fi nǹkan lẹ̀ fún àǹfààní ọmọ aráyé. fún àǹfààní gbogbo àwọn tí wọ́n wò wá. Bẹ́ẹ̀ ni olóòtú. Ẹ ṣé yóò dáa fún yín. Ẹ mọ ewé àfòmọ́. Ewé àfòmọ́. Bẹ́ẹ̀ ni olóòtú. Àfòmọ́ ó tọ́jú nǹkan tí a ń sọ yìí. Ìyẹn ni pé tẹ́jẹ̀ bá lọlẹ̀. Tẹ́jẹ̀ bá lọlẹ̀ ẹ ṣáà jẹ́ kẹ́ni yẹn hypotension yẹn ẹ jẹ́ kẹ́ni yẹn wá ewé àfòmọ́ kó ṣe kó fọ̀ kó mọ́ dáadáa kó kó sínú pọ́ọ̀tù kó bu omi sí kó sè for like 30 minutes tó bá ti wá sí ẹ fetí sí o ewé àfòmọ́ yìí náà ó ní side effect tí ènìyàn bá wá ti torí pé bó ṣe ń ṣe mí ni mo ṣe fẹ́ lò ó èyí tó jẹ́ pé àwọn kan ò ní sọ tá a bá wá sí bẹ́ẹ̀ yẹn ẹ wá mọ ṣíbí ta fi ń jẹun ṣíbí ta fi ń jẹ ráìsì yẹn àti egbò 3 péré lẹni yẹn máa lò. 3 rẹ̀ 3 èèyàn fi bù báyìí èèyàn fi bù báyìí. bọ̀ tó bá wá sọ pé ó ṣe ó bu kọ́ọ̀pù ó mú ó bu tọ́ḿbìlà ó mú ó ní side effect. But with that little dosage ó mọ níwọ̀nba tó bá máa fi lò ó fún bí ọjọ́ 7 péré kó padà lọ wò. Síbí 3. Síbí 3. lóòrọ̀. Anytime ló lè lò ó lè lò tó bá fẹ́ sùn ó lè lò láàárọ̀ ó lè lò lọ́sàn-án lójúmọ́ síbí 3 kó sì lò lẹ́ẹ̀kan oṣù lẹ́ẹ̀kan kì í ṣe pé yóò lo ẹyọ kan láàárọ̀ ọ̀kan lọ́sàn-án ọ̀kan lálẹ́ 3 yóò bù bó bá jẹ́ pé ọwọ́ àárọ̀ ló fẹ́ lò nígbà kan náà ni ìyẹn síbi tá a fi ń jèrè sí. bẹ́ẹ̀ ni olóòtú so tó bá ti wá lò bẹ́ẹ̀ yẹn lẹ́nu ó tún di ọ̀la kó wá lò bẹ́ẹ̀ fọjọ́ 7 kó padà wá lò. ewé àfòmọ́ ṣé bí wọ́n bá ti lọ rèé já lẹ́yìn tí wọ́n já tán kí ni tó kàn. wọ́n á fọ̀ wọ́n á máa ṣe dáadáa tán bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn wọ́n á kó sínú abọ́ sínú pọ́ọ̀tù wọ́n á sè é fún like 40 minutes tó bá ti wá sè é bẹ́ẹ̀ yẹn wọ́n á ṣẹ́ omi yẹn gangan la need so tó bá ti wá ṣẹ́ omi yẹn àwa máa mú ní ṣíbí 3 lóòjọ́ fún ọjọ́ 7 after 7 days kó lọ padà wo ìfúnpá ẹ̀. Ìyẹn ni pé ẹni tí ìfúnpá rẹ̀ lọlẹ̀. Ìyẹn fún ẹni tí ìfúnpá ẹ̀ lọlẹ̀. Tọ́ bó bá jẹ́ pé ẹni tí ìfúnpá rẹ̀ lọ sókè torí ẹlòmíì gbogbo ìgbà ọmọ ní ìfúnpá wọn lọ sókè kẹ́rù ó mọ̀ bà wọ́n kí ló ń tí wọ́n lè ṣe. Ẹ ṣe olóòtú bí mo ṣe sọ lẹ́ẹ̀kan pé àwa ní ta ti ṣe kalẹ̀ fún ti ìfúnpá tó lọlẹ̀ bẹ́ẹ̀ náà la tún ní ta ti ṣe kalẹ̀ fún ìfúnpá tó lọ sí òkè bọ̀ fún àǹfààní àwọn èèyàn wa màá tún fún wọn ní fún olómìn màá tún fún wọn ní kan. wọ́n ń gbọ́ yín. Ẹ ṣe olóòtú
ṣe rí pé a sọ̀rọ̀ lẹ́ẹ̀kan wípé abẹ́ ọ̀gẹ̀dẹ̀ la wà. bẹ́ẹ̀ni. kò sí bí high blood pressure ìfúnpá yẹn ṣe lè lọ sókè tó, ẹ jẹ́ kí ẹni yẹn kó gé orí ọ̀gẹ̀dẹ̀. orí ọ̀gẹ̀dẹ̀. bẹ́ẹ̀ni. èwo ní orí ọ̀gẹ̀dẹ̀. fúláwà ẹ̀ ọ̀dọ́dọ̀ ọ̀gẹ̀dẹ̀ tó máa ń so sísàlẹ̀ yẹn. tó máa ń dàbí akọ́rọ́hún. fúláwà ẹ̀ yẹn ẹ jẹ́ kó gé kó ṣàṣì wẹ́wẹ́ kó fọ̀ kó ṣàṣì wẹ́wẹ́ kó sè kó mu omi. bíi tí máa ń yọ̀ lágbà ń. bẹ́ẹ̀ ni tó máa ń wà nísàlẹ̀ ọ̀gẹ̀dẹ̀ gangan ẹ jẹ́ kó ṣàṣì omi kó fọ̀ kó sè kó mu. olóòtú ìfúnpá máa lọlẹ̀. yóò lọlẹ̀. ó máa lọ. àwọn kan wà tó jẹ́ pé wọ́n lè wà nílẹ̀ òkèèrè báyìí àbáwọn tó wà ní ìlú ọba ọ̀nà tó jìnnà tó jẹ́ pé wọ́n lè má láǹfààní sáwọn ewé tẹ̀ ń sọ yìí, ṣé wọ́n lè kàn sí yín tẹ́sì bá wọn. bẹ́ẹ̀ ni olóòtú àti ní ìta ti ṣe kalẹ̀ àtúnlé tí a tún lè bá wọn ṣe even bó jẹ́ pé ayé ló fi gbogbo nǹkan tá à ń sọ̀rọ̀ nípa ẹ̀ tó fi ṣe wọ́n ọ̀nà àbáyọ wà. ṣé táyà tó fi àìsàn ṣe ni. bẹ́ẹ̀ ni olóòtú ẹ̀yin náà tún mọ̀ ń pa rẹ̀ ọ̀nà àbáyọ wà tó rẹ̀ Olódùmarè. ọ̀nà àbáyọ wà olóòtú. ṣe rí nínú ìmọ̀ ìjìnlẹ̀ àti ìrírí Ọlọ́run má jẹ́ káyé mú wa. àmín. púpọ̀ nínú àìsàn tó ń ṣe ọmọ ẹ̀dá ló lọ wáyé nú. àwọn kan ló sáyé. ló sáyé. ẹni tó bá sọ pé kò sí ayé onítọ̀hún ti di òkú. ṣé bí àwọn dókítà èbó ń ṣègùn èbó bí wọ́n bá gbọ́ ilé wọn ní àkòrí tí ń jẹ́ bẹ́ẹ̀ pé àìsàn ló ṣèyàn ó lè sọ̀rọ̀ ayé ló wà ńbẹ̀. ayé wà olóòtú. lọ́nà wo. ayé wà lọ́nà wà ẹ ṣé olóòtú. iṣẹ́ rere èèyàn ó máa ń bí ayé nú gbà mí. ẹlòmíì tí ò dẹ̀ tún ṣe rere ó tún máa ń bí ayé nínú. ẹ já wo nǹkan ẹ já wò láti inú ìwé mímọ́. bíbélì ní ìkà kò gbọ́ ìtùlójú. ẹ máa wo àkọsílẹ̀ yẹn o ó wá dé ìpele kan the same person nínú bíbélì yẹn ó tún ní ká ẹ jẹ́ ká sọ fún ìkà pé kò ní í ṣe rere. tí ẹ bá wá wo ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ méjèèjì yẹn tẹ bá wò ẹ rí i pé nǹkan tí ìkà tí a ń pè ní ayé tán ti fi ojú ẹni yẹn rí ó ní agbára. tí ò bá wá sí ayé tí tó fa ìkà báwo ni ẹni yẹn ṣe fẹ́ sọ irú ọ̀rọ̀ yẹn. kẹrin pé mi kọ́ ni mo kọ bíbélì ẹ̀yin kọ́ lẹ kọ́ ó ti wà ńbẹ̀ wí simply mi láti àtètè kọ́ ṣe ni ìkà ti wà. kí ló dẹ̀ fa ìkà ayé náà ni. àwọn àìsàn tá à ń sọ yìí ní tẹ̀ ń sọ ni pé ayé a máa fi ṣe èèyàn. ayé a máa fi ṣe èèyàn olóòtú. bó bá jẹ́ pé ayé ní fi ṣe èèyàn bó lèèyàn ó ṣe mọ̀ pé èyí tí ń ṣe lágbájá yìí ọwọ́ ayé ló wà ń di rẹ̀ bó la ṣe mọ̀ bàbá sì wá mọ̀ tán bó la ṣe wá yọwọ́ ayé kù. nǹkan táwa máa ń ṣe ni pé ìdá ayé àbí kò sí ayé Yorùbá bọ̀ wọ́n ní àtẹ́lẹwọ́ la bálẹ̀ kò mọ ẹni tó kọ́ gbogbo ìrìn àjò ẹ̀dá láyé inú àtẹ́lẹwọ́ wa ló wà. so lọ́dọ̀ wa tó bá lẹ́ni tí ó gbọ́rọ̀ wá nǹkan tá a kọ́ máa ń ṣe ni pé a kọ́ máa wò ó ṣé ojú lásán ni. ẹ yẹ̀ wò kílẹ̀ fi ń wò ṣé gíláàsì ni. olóòtú a gbọ́dọ̀ sọ̀rọ̀ débẹ̀. ẹ fi ìyẹn lé olóòtú. ẹ kọ̀ọ̀kan wò pé ṣojú lásán àbí èsojú lásán. bẹ́ẹ̀ ni tá a bá wá wò ó ìyẹn ló máa tọ́ wa sọ́nà yìí pé òkè ẹ jẹ́ ká gbé gbà báyìí. àwọn ìtọ́jú àìsàn tí ẹ̀yin máa ń tọ́jú nípa lílo ewé àti egbò ǹjẹ́ ẹ lè kà á torí ẹ ti dákọ̀ ẹ̀jẹ̀ ríru àti ilé tó lọlẹ̀. ìtọ̀ ṣúgà òun náà tún máa ń lọ sókè ó máa ń lọlẹ̀ náà. ìtọ̀ ṣúgà ẹja mẹ́nubà torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọ́n ní bí ṣúgà bá ìyẹn adùn ara inú ara àwọn adùn ara àwọn tó ń pè ní ṣúgà tó bá lọ sókè jù wọ́n ló léwu tó bá tún wá sàlẹ̀ jù wọ́n ló léwu ẹja jọ wo méjèèjì yìí. bẹ́ẹ̀ ni olóòtú tó bá tún wá lọ sókè jù òun làwọn èèyàn máa ń wà nípa ẹ̀ náà wà áfítà tó máa tí. pé ṣúgà mi ò gbọdọ̀ lọ sókè jù làwọn èèyàn máa ń sáré sí máa ń sáré tọ́jú. bẹ́ẹ̀ ni olóòtú níwà lẹ́nu àárọ̀ yìí ẹnìkan sì pè mí pé èèyàn kan kú kí ló ṣe ó ní wọ́n ní ṣúgà ẹ̀ lọlẹ̀. Ọlọ́run fọ̀run kẹ́. tí ṣúgà bá wá lọlẹ̀ ara àwọn àpẹẹrẹ méjèèjì wọnú ara wọn tó bá lọ òkè tó bá lọlẹ̀ àwọn àpẹẹrẹ kankan wà tó fi ara jọ ara ìdí nìyẹn náà tí màá tún sọ fáwọn èèyàn wáyé pé ẹ̀rọ tí wọ́n fi wo ṣúgà ẹ̀ tún jẹ́ ká ní bó jẹ́ ká lọ já owó ẹ̀ jẹ́ ká rà ká fi sílé ìlera lọ́rọ̀ olótù bá òkú ìṣe òtán
now tí ìlera àmì tí ṣúgà bá lọ sí òkè láòkọ́ wọ́n ń pe kinní kan ní àmọ́ èyí táwọn olóyìnbó ń pè ní pancreas òun ló ní issue because òun àti kidney ló máa ń ṣiṣẹ́ papọ̀ láti convert ṣúgà wa sí glucose. láti lọ́pọ̀ sọ di glucose. sọ di glucose. bọ̀ tó bá ti wá di pé ó ti ń níṣòro nípa bóyá àwọn ìgbé ayé tí a ń gbé àwọn oúnjẹ tí a máa ń jẹ ọ́ yálà nípa ti àárẹ̀ ara ó lè fà á tó bá wá ṣẹlẹ̀ bẹ́yẹn àwọn àpẹẹrẹ tá a máa rí ni pé láòkọ́ ojú akọ máa wò bàrìbàrì kì í ṣe pé dúndùn wọn ó mọ̀ dàbí pé wọ́n rí nǹkan bí ẹ̀kan ṣoṣo wọn wà ní òpin sí méjì. bẹ́ẹ̀ ni ìfà nǹkan lè wà ní ìsìn tẹ́ nìkan lọ mú wá ibi ni wọ́n máa wò wọn ní rí wọ́n á máa wò báyìí ṣùgbọ́n a máa dọ́bù wọn ní rí clarity bẹ́ẹ̀ ni but nínú ìwádìí àwọn kan sọ pé glycemic cataract whatever gbogbo ẹ̀ náà kọ́ ni direct eye issue tí pancreas èèyàn bá ní issue ara àpẹẹrẹ tá a máa ń rí nìyẹn a ní type 1 diabetes type 2 diabetes type 1 yẹn òun ló sì di pé tó bá jẹ́ pé type 2 ní sugar low sugar high but tó bá ti lè di diabetic tó ti wà diabetic pancreas which is àmọ́ táwọn bàbá wa sọ pé díẹ̀ ní lára ẹran gbọ̀ngàn ló ń ṣe àmọ́ ni díẹ̀ lára ẹran bẹ́ẹ̀ ni o ṣùgbọ́n òun dá pancreas yẹn iṣẹ́ tó ń ṣe nínú àgọ́ ara kì í ṣe kèrémí tó bá ti wá ní ìṣù òun ló ń fa kò ní lè convert ṣúgà yẹn dáadáa mọ́ ṣúgà wa máa accumulate. ọ̀dà bí ìtọ̀ ṣúgà bá ń ṣe èèyàn bó ni ẹni tí ń ṣe yóò ṣe ṣàkíyèsí torí wọn a máa tọ́ka sí àwọn àpẹẹrẹ bíi mélòó kan pé bí nǹkan kan báyìí bá ti ń ṣe ẹ́ tó o ti ń ṣàkíyèsí pé nǹkan kan báyìí ti ń ṣe ẹ́ á dé pé nǹkan báyìí ló ti dé ságọ́ ara rẹ̀ ẹ bá wa ṣàlàyé. olótùú téèyàn bá ní tọ̀ ṣúgà lára á máa fa kí èèyàn máa tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́. ìtọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ bí báwo. kó máa tọ̀ léraléra. léraléra ṣé kìí ṣe pé torí ń gbà mí wá ní ṣé ìtọ̀ ṣeré díẹ̀díẹ̀. ìsétọ̀ nìyẹn. ìsétọ̀ lè yún. ìsétọ̀ ni pé èèyàn máa tọ̀ ṣeré but eléyìí á máa tọ̀ léraléra. ìtọ̀ ó sì mọ̀ pọ̀ ní oye ìṣẹ́jú tó bá fẹ́ lọ rí ìtọ̀. bẹ́ẹ̀ ni tí ò bá wá ṣọ́ra tí ò bá dẹ̀ tètè bójútó ó tún lè já sí àtọ̀gbẹ. bí n bá gbọ́ yín lágbọ̀ọ́yé ó túmọ̀ sí pé ẹni tí ń tọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ ń bóyá bá a ṣe jókòó yìí ní ìsìn kó tó di bí 30 ìṣẹ́jú ó tún ti dé. ó tún ti lọ. bó bá tún lọ tó dé ká tó rí bí ìṣẹ́jú bíi 15 ó tún ti lọ. bẹ́ẹ̀. ṣúgà ẹ̀ kó lọ yẹ ṣúgà rẹ̀ wò. tó bá jókùnrin ni ẹni kó bójútó prostrate yẹ. tó bá dẹ̀ tún jẹ́ obìnrin náà ni ẹ̀jẹ̀ kí kẹ́ni kó wo prostrate kó tún wo ṣúgà ẹ̀. ṣebí àìsàn mẹ́ta kan ló wà tó máa ń ṣiṣẹ́ papọ̀ high blood pressure diabetes and prostrate. mẹ́tẹ̀ẹ̀ta yẹn ló wà in interconnectivity. tí kan bá ń ṣẹlẹ̀ tí ò bá tètè bójútó ó máa lead sí kejì tí kan bá ń ṣẹlẹ̀ tí ò bá tètè bójútó ó máa lead sí kejì àǹṣẹ̀dẹ̀ tí wàá rí mẹ́tẹ̀ẹ̀ta oògùn wọn tí ta tún máa ń lò ó tún ń para wa lára. even ní ti ìbílẹ̀ tí àwọn oníbílẹ̀ yẹn ò bá jinlẹ̀ nínú ti ìbílẹ̀ again there are a lot of plants tó tún wà toxic to our health ṣùgbọ́n nílé iṣẹ́ wa we combine the scientific to the natural so méjèèjì lápapọ̀ a ṣe ìmọ̀ ìjìnlẹ̀ lórí gbogbo ewé àti egbò tá a fi ń ṣe oògùn wa a dẹ̀ make sure pé a regulate lílo àwọn oògùn yẹn bó ṣe jẹ́ nìyẹn. nínú àwọn àpẹẹrẹ téèyàn ó rí nípa tìtọ̀ ṣúgà ẹ ti mẹ́nubà kan tẹ̀ ní ìtọ̀ wẹ́lẹ́wẹ́lẹ́ àpẹẹrẹ wo tún ni àwọn èèyàn lè kíyèsí lágọ̀ọ́ ara wọn tí wọ́n fi mọ̀ pé ìtọ̀ ṣúgà ti ń ṣe wọ́n. ìnira nínú àgọ́ ara. ìnira bíi báwo. bíi pé kí èèyàn má máa fi comfortable. nígbà míì àti ìtọ̀ ṣúgà yẹn àti ìfúnpá tó tún lọ sókè méjèèjì máa ń give sign slight headache. téèyàn ò bá tún ní ìmọ̀ jìnlẹ̀ ìgbé nínú nǹkan tá à ń sọ yìí wọ́n á tún gbé wọn síra. ẹ jẹ́ kí n ṣe àpẹẹrẹ olótùú ẹnìkan wà láti Èkó ló ti pè wá ó lóun ní prostrate ó ra oògùn prostrate wa dẹ̀ ní tó bá ti lè lò fún oṣù 3 olótùú ò ní gbúrò ẹ̀ mọ́ mọ ọkùnrin wa lo títí ẹ̀ kò rí ìgbà tó máa pè ó ní kò sí nǹkan kan mo wá béèrè pé
sà ṣé kì í ṣe pé ẹ ní diabetes? Ó ní bẹ́ẹ̀ ni sà. Mo ní why tẹ́ ẹ fi sọ? Ó ní kí n má bínú. Mo ní but gbà tẹ́ ẹ ti sọ̀rọ̀ ó yẹ kẹ́ ẹ sọ̀rọ̀ ká fẹ̀ kan bójútó méjèèjì. Mo wá ní òkè ẹ̀já ṣe báyìí. Ẹ jẹ́ ká kọ́ bójútó diabetes. Tá bá ti bójútó diabetes ẹ̀yìn ẹ̀tọ̀ ṣúgà, tá bá ti wá bójútó àwa bójútó prostate yìí. Àwa bẹ̀rẹ̀ bí oṣù bíi mélòó kan ṣúgà yẹn lọlẹ̀, ó wá bẹ̀rẹ̀ oògùn diabetes oògùn prostate yẹn padà again. Olótùú níjẹta ó sì sẹ́ǹdì káàdì 2000 naira sí mi. Ó ṣe wà ń ríṣẹ́ yẹn. Bẹ́ẹ̀ ni. So ìyẹn ló túmọ̀ sí pé tí àìsàn mẹ́ta bá parapọ̀ nínú ara, ṣe mọ̀ pé gbogbo àgọ́ ara láti orí dé ìsàlẹ̀ gbogbo wọn ń ṣiṣẹ́ papọ̀ ni. Wọ́n wọnú ara ó wọn. wọnú ara. Ó rí bíi pé kí ojú máa kí nǹkan kó sí èèyàn lójú, ó di dandan kó mi máa jáde mú. Tí orí bá ń fọ́ èèyàn gbà mí gbogbo sísítẹ́ẹ̀mù láti bí sókè ló máa dàrú. Bẹ́ẹ̀ gẹ́lẹ́ náà ni gbogbo àwọn àìsàn ṣe. Tó bá ti lè kọjá ẹyọ kan, ó bẹ́tà kí ẹni yẹn kó bójútó mẹ́ta ẹgbẹ́ gbogbo nǹkan tó bá ń ṣe papọ̀ àtẹ̀gò. Dàyín pé kó bójútó kan kó máa wò ó pé ìkejì òun á máa manage. Bẹ́ẹ̀ ni olótùú. Èèyàn ni pé torí bá ń fọyàn díẹ̀, ara àpẹẹrẹ nìyẹn. Ara àpẹẹrẹ pé ṣúgà èèyàn lọ sókè nìyẹn. Ó jẹ́ àpẹẹrẹ lẹ́ẹ̀kejì. Àpẹẹrẹ lẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta ńkọ́? Àpẹẹrẹ lẹ́ẹ̀kẹta, àwọn ṣúgà tó lọ sókè kan wà tó jẹ́ pé tí èèyàn bá ní egbò tó ń tọ́jú egbò yẹn tépò yẹn ò tètè lọ, ara àpẹẹrẹ diabetes nìyẹn. Àjọ náà ń pèlè gbàdá àjínà. Egbò àdá àjínà ó tún máa ń da egbò àdá àjínà sí èèyàn lẹ́sẹ̀. Òun ló fi da pé kí ènìyàn máa bójútó ara ẹ̀ ní èròkérò. And owó tí èèyàn dẹ̀ máa fi, olóyìnbó sọ pé prevention is better than cure. Owó tá a máa fi prevent is very small than owó tí a máa fi, even tí èèyàn bá tiẹ̀ wá tọ́jú tọ́lọ́run bá tún gbà á jò nígbà tó bá ti wọ̀yàn lára, because tá àìsàn bá ti wọ̀yàn lára 50-50 ni. Òun ni ọ̀rọ̀ cancer tá a máa ń sọ̀rọ̀. Cancer ò gbóògùn, cancer ò gbóògùn, cancer gbóògùn. But tó bá ti lè, even bí ẹ̀fọ́rí bá pọ̀ lápọ̀jù fún ọmọ ènìyàn, olótùú kílẹ̀ rò pé á tẹ̀lẹ̀. Ẹ̀yin lẹ lè sọ. Á pa. Yóò kúrò láyé. Á kúrò láyé. Tí aràn lásán bá ń bá èèyàn tó bá ń yọ èèyàn lẹ́nu téèyàn ò bá tètè bójútó, olótùú á pa á. Kò sí àìsàn tí ò lè pa èèyàn tó bá ti wọ èèyàn lára. Medically tí ẹ bá ń sọ̀rọ̀ cancer, nǹkan àkọ́kọ́ tó máa kọ́ sọ fún yín ni pé stage kí ló wà. We simply ní stage tó ń sọ ni pé ṣé ó ti pẹ́ lára àbí kò ì pẹ́ lára. Tó bá ì pẹ́, tí ò bá ti pẹ́ lára ó sì ṣe é wò. But tó bá ti lè pẹ́ lára, nǹkan tí ó jẹ́ pé ìfun bí ti jẹ, ẹ̀dọ̀ bí ti jẹ, gbogbo bí ti bàjẹ́, kí ni wọ́n fẹ́ ṣe sí? Kò sí. That is why tí mo tún máa fi ń sọ fáwọn èèyàn olótùú pé prevention is better than cure. In fact nílé iṣẹ́ wa kò sí èdè táwa wá ń pariwo káàkiri ń sìn. Àwa ti ṣe oògùn cancer tó jẹ́ pé ìdá òní o àbó òní o ó ṣe bẹ̀rẹ̀ níwọ̀n ìgbà tó jẹ́ pé kò tí ì wọ stage 3 stage 4. Bójútó àgọ́, bójútó àlàáfíà ẹ̀. Wípé mo ní mi ò ní, tí cancer bá ń ṣe èèyàn kó tó di pé ó ń pààyàn lára tó ń wọ ọ̀yàn lára tí èèyàn mọ̀, ó ti máa ń tó ọdún 2 sí 3 o. Kì í ṣe pé bóyá ọdún kan. Traces yẹn á dẹ̀ ti wà. But tá a bá ti wá bójútó, òun ló jẹ́ kí àlàbọ̀rùn kó máa di ẹ̀wọ̀n máwọn èèyàn wa lọ́wọ́. Ẹ ṣe olóòtú. Ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n máa sábà ń bẹ̀rù nípa ẹni tó ń pè ní cancer yìí, torí kì í sì ṣẹ̀bi wọn. Torí tó máa ń sọ wípé jẹjẹrẹ wọn á ní jẹjẹrẹ ọyàn mú àwọn èèyàn. Ó máa sábà mú àwọn obìnrin ju ọkùnrin lọ nípa ti tọlọ́yàn déhùn. Ṣẹ́yìn lójú ìtú ẹ̀ lọ́dọ̀ tí àbí àmọ̀ràn lẹ́lẹ́ gba àwọn èèyàn lé lórí? Àṣì bí mo ṣe sọ, nínú gbogbo cancer jẹjẹrẹ ọmú ni ò tiẹ̀ yẹ kó máa pààyàn. Kí ọ̀yẹ́ ọmọ pààyàn. Tí ò yẹ kó máa pààyàn. Àwọn kan wọ́n pè wọ́n lọ gé kan kúrò fún kan. Carelessness ni. Kí ló dé tẹ́ fi sọ bẹ́ẹ̀? Ẹ ṣe olóòtú. Rísì tí mo fi sọ pé jẹjẹrẹ ọmú ni ò yẹ kó máa pààyàn ni pé ìta lọmú wà. Kò sí nǹkan tó ń ṣẹlẹ̀ nínú ọmú yìí tí ò yẹ káwọn tó ń ṣe kán mọ̀ nígbà tó bẹ̀rẹ̀. Kì í ṣe pé kẹ̀dédé máa fò débẹ̀ tó dẹ̀ máa pa wọ́n lọ́jọ́ yẹn. Òun ni mo ṣe sọ pé carelessness ló máa ń jẹ́ kí jẹjẹrẹ ọmú kó pààyàn olóòtú. Nígbà tó bẹ̀rẹ̀, ìgbésẹ̀ wo náà gbé? Lóòótọ́ àwọn kan wà tán máa ń gbìyànjú tán ti sásásásá tán á bọ́ sọ́wọ́ ayédèrú olóògùn òyìnbó, ayédèrú olóògùn ìbílẹ̀, kó tó wá di pé
ó wọ̀ wọ́n lára but tá a bá tètè kíyèsí kí ìrókò kó tó dàgbà débi tó ti ń gba ẹbọ in fact mo wá máa ń sọ fáwọn èèyàn tí ìrókò bá tiẹ̀ sì gba ẹbọ ó da tí ò bá gba ẹ̀mí because àwọn àìsàn kan wà tó jẹ́ pé kò sí eré tẹ́ lè sá á gba ẹ̀mí yẹn ṣá á ti wọ ẹni yẹn lára ẹ̀mí dẹ̀ ní very fragile tó bá ti lè ní ọkàn lára tó ní ìfun lára tó ní kíndìnrín lára ó parí. But tí jẹjẹrẹ ọmú bá ṣíkọ́ tó bá múyàn tí ẹni yẹn ti ń rí àpẹẹrẹ kó tètè kíyèsí kó múra sí ọ̀rọ̀ ara ẹ̀. bó ni wọ́n ṣe rápẹrẹ. ẹ ṣe olóòtú púpọ̀ nínú àwọn tí a ṣe ìtọ́jú fún tàdé tó ń ṣe ìtọ́jú fún òun ni pé wọ́n á ní kókó yẹn bẹ̀rẹ̀ wọ́n dédé irúgbìn kan yálà ní abíyá àbí ní surroundings ọmú yẹn tó le táwọn olóyìnbó ń pè ní lumps yẹn ló máa ń degenerate sí cancer tí wọ́n bá tètè bójútó and tó bá tẹ̀tú kó tó wá degenerate sí cancer yẹn olóòtú kì í ṣe ọ̀rọ̀ ọdún kan ọdún méjì o now ẹni tó gbé nǹkan síra ọdún kan oṣù méjìlá ló wà ń bẹ̀ ọdún méjì ó di oṣù mẹ́rìnlélógún ẹni tí ó wá gbé nǹkan yẹn sára fún odidi ọdún méjì tó ṣẹ̀ wá pa ṣé ká sọ pé kò kí á lẹ́sìn ni ó kí á lẹ́sìn olóòtú so jẹjẹrẹ ọmú kò yẹ kó máa pa àwọn obìnrin wa nítorí pé inú ló wà. So lọ́dọ̀ wa a sì bí mo ṣe sọ fún yín olóòtú àwa ti ní oògùn tí a ti ṣe tó jẹ́ pé tó bá bẹ̀rẹ̀ a ní ètò lè lò ìwọ gan tó ò ní fún gbogbo àwọn obìnrin ló yẹ kán máa prevent ara wọn because owó tá a sì fi bójútó ara wọn gbà tí ò sí owó pínṣẹ́dé ni bọ̀ tó bá ti wá di pé alábọ̀rùn ó ti di ẹ̀wù mọ́ wọn lọ́wọ́ olóòtú a ti rí ẹni tó ná 50 million sí cancer still náà tẹ́bi ẹ̀ lọ. tí ò gbáyé àwọn kan tiẹ̀ ń pa àwọn tí mọ̀nà àbáyọ rẹ̀ pé ọmú tí wọ́n ń sọ yìí pé bóbìnrin bá ti ń fúnra rẹ̀ ń tẹ̀ wọ́n bá ti fúnra wọn ń tẹ ọmú wọn fúnra lára wọn àbí táwọn ọkùnrin bá wọn tẹ̀ àbí ọkọ wọn pé kò sí wàhálà pé wọ́n lè ní jẹjẹrẹ pé kò sí wàhálà mọ́. ṣe rí ọ̀rọ̀ tí ẹ sọ yìí òun ló tún bá jẹ́ kí n sọ̀rọ̀ nípa sex is an exercise táwọn olóyìnbó ń pariwo káàkiri. Sex is not an exercise. kì í ṣe eré ìdárayá kì í ṣe dídárayá. Sex is not an exercise. lọ́nà wo. ẹ ṣe mo ṣì rántí dáadáa ńgbà tá a wà nílé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ tí ọmọkùnrin bá ejaculate ní ọjọ́ kan 21 good days náà ló máa fi ń recover. bọ́mọkùnrin. yes sir. bí àtọ̀ bá jáde fún ọjọ́ kan lẹ́ẹ̀kan ọjọ́ mọ́kànlélógún ló máa fi recover nígbà tí òyìnbó sì ń táyé biology sì wà ní biology tí àwọn pharmaceutical company ò tí ì gbé abúlábò làwọn déédéé tó ti wá ń sọ pé sex is an exercise the same thing eléyìí tí a ń sọ ok ẹni tí ò lọ́kọ tí ká ní kó lọ gbọ́ ọmọ ẹ̀ fún wèrè kó máa bá mú ní ìgboro ni abẹ́ẹ̀ rí pé ó lágbára àbí ẹni tọ́kọ̀ ò sí ilé kó lọ máa wọ́kọ́ lọ́kọ́ kákiri kó máa fọmọ́ tẹ ọmú ẹ̀ kákiri ìyẹn ló jẹ́ kí n sọ fún yín taratara olóòtú pé ẹ̀tàn ni ẹni tá a sọ fún pé sex is an exercise tó jẹ́ pé ìbálò ló ń bá kákiri tó ní stroke ṣe exercise nìyẹn àbí ẹni tí ó jẹ́ pé ìbálòpọ̀ ló ń bá kákiri because wọ́n ti sọ pé exercise ni at the end of the day tí gbogbo ìmú ẹ̀ tó wà deficiency tí àìsàn kó wọnú ara ẹ̀ ṣe exercise nìyẹn because nǹkan téèyàn bá ń ṣe tó ní ìpalára mi rò pé exercise ni so ìyẹn àlàyé tí mo lè ṣe. lọ́rọ̀ kan ṣá bóbìnrin bá ní ìpèníjà jẹjẹrẹ ọmú apá yín ka lóògùn Ọlọ́run lọ́dọ̀ yín. pẹ̀lú ògùn Ọlọ́run sà. gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe nílé iṣẹ́ yín bóyá àwọn èèyàn tó wà lọ́nà jíjìn tó wà nílẹ̀ òkèèrè bó ni wọ́n ṣe lè rí rà lọ́wọ́ yín. a wà ní orí ẹ̀rọ ayélujára WhatsApp nọ́mbà wa màá fi fún àwọn èèyàn òun ní wọ́n lè WhatsApp wa ọ̀ kàn pè wá sí orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 070 31 37 1801. lẹ́ẹ̀kan sí i. 070 31 37
1801. ṣé ti WhatsApp nìyẹn. ti WhatsApp wọ́n sì lè pè é. wọ́n sì lè pè sí orí nọ́mbà. bí mo bá wà ní London, mo wà l'Amẹ́ríkà, mo wà ní Canada, mo wá nílò àwọn ìpèsè yín nílé iṣẹ́ tí àwọn ewé àtegbò tẹ́ ẹ fi ń ṣe oògùn lọ́nà ìgbàlódé, tí n bá wá nílò rẹ̀, bó lẹ́ ṣe fi ránṣẹ́ sí mi. ó máa ń tó ọ̀sẹ̀ kan because ilé-iṣẹ́ wa ní agreement pẹ̀lú DHL. tá a bá gbé débẹ̀ lẹ́nu in fact wọ́n ti fẹ́ close, tá a bá gbé débẹ̀ lẹ́nu wọ́n sì máa lé tó the next flight ló máa bá lọ. so láàárín ọjọ́ 3 sí 4 ló máa ń débikíbi tó bá fẹ́ lọ. but àwọn customer kan máa ń sọ pé wọ́n fẹ́ cargo, pé cargo ni kán bá wọn kó pẹ̀lú ẹrù tí wọ́n máa ń kó mọ́. àwọn yẹn a máa send ẹ̀ sáwọn family wọn tó bá wà níbí, àwọn yẹn ló máa bá wọn gbé lọ sí cargo company tí wọ́n mọ̀ tó máa bá wọn gbé lọ. But the fastest way is through the DHL, and the secure way, the most secure one òun ni gbígbé through DHL or express way. ọ̀dà mo fẹ́ bi yín léèrè, àwọn àìsàn tí ẹ kà á lẹ̀ wọ̀nyí, irú àìsàn mélòó lẹ ti tọ́jú? olóòtú kò ló ń kà pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run. ṣé ẹ ti tọ́jú ẹni tó ní ìtọ̀ ṣúgà? a ti tọ́jú ẹni tó ní ìtọ̀ ṣúgà, a ti tọ́jú ẹni tó ní stroke. in fact a ti ẹ̀rí odidi ọba tó jẹ́ pé ọdún 8 ló fi wà nílé tán ti yan adelé. ọba tó wà láyé tán tún yan adelé tó jẹ́ pé láàrin oṣù 3 lọ́lọ́run gba àkóso. mi ò sọ pé àwa la wò ó, ṣùgbọ́n Ọlọ́run ló gba àkóso. stroke mọ́ ba yẹn. stroke tó ti mú lọ́dún 8 tí Ọlọ́run dẹ̀ gba àkóso. so bó lẹ ṣe bó wọ́n ṣe pè yín, wọ́n pè yín pé nǹkan báyìí ń ṣẹlẹ̀. wọ́n rí fídíò wa lórí ojú òpó ayélujára. wọ́n ṣe kàn sí wa nìyẹn from there àdẹ̀tẹ̀ ìfáwọ́ tiẹ̀ ti sún wọn pé wọ́n ti náwó. rọpárọsẹ̀ lọ́dún 8. wọ́n ti náwó tí ó ti ní agbára. ìfá tàbájọ dé ọ́fíìsì mi sì máa play fídíò, máa play voice note tíyàwó wọn tó fi dúpẹ́. rọpárọsẹ̀ ọdún 8. bẹ́ẹ̀ ni olóòtú, ẹ sì tún Ọlọ́run gba gbogbo nǹkan ní rọpárọsẹ̀. òun ni Ọlọ́run gba gbogbo ògo tó jẹ́ pé kábíyèsí yẹn ti padà sórí àpèrè ẹ̀ báyìí. káwa pé ọba tí stroke mú fọ́dún 8 bẹ́ẹ̀ ni tó gba ìtọ́jú. bẹ́ẹ̀ ni so kánsà yìí náà pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run tí ò bá tí ì di pé ó ti láti bí mo ṣe ń sọ fún yín látàrọ tí ò tí ì dé the last stage tó ń sọ òun ni pé ó ti bà gbogbo èròjà ara, ó ti bàjẹ́. tó bá ti lè dé level yìí pé ó ti bà gbogbo èròjà ara tó ti bàjẹ́, kò sí nǹkan tí ènìyàn lè ṣe sí. kò sí. ṣùgbọ́n tó bá yìí di àwọn ìpele kan. tó bá sì jẹ́ ìpele kan àbí ẹni yẹn ṣe rí sáì yẹn, most especially even tó bá ìjẹ́ ti ẹ mọ̀ pé mo sọ pé cancer breast pé ìta ló wà, èèyàn máa tètè mọ̀ yẹn. bóyá ọmọdébìnrin àbí obìnrin tó ti fura sí i. tó bá ti lè rí kókó àbí ó kẹ̀rí ibì kan tó le lára ọmú ẹ̀ kó tètè bọ́ síta, kó pariwo ara ẹ̀ síta. yóò kọ́kọ́ lọ ṣètò àyẹ̀wò náà. ó lè lọ ṣe àyẹ̀wò tó bá sì wà ní preliminary stage yẹn, medically wọn kì í rí. ara ewu kan tó tún wà ń bẹ̀ nìyẹn. but tó bá ti fọwọ́ kàn tó rí i pé ibìkan ti le tó tẹ̀ tí ó dẹ̀ jẹ́ pé strange kókó lungs làwọn olóyìnbó ń pè tó rí i pé bẹ̀yẹ mo fọwọ́ kan bí lánàá ọmú mi soft lánàá ó di èmi mo rí ibìkan tó ti kó tètè bọ́ síta. ní pé bóbìnrin bá fọwọ́ kan ọmú ara rẹ̀ torí pé àwọn apá abì kan ó ta kókó. ó ti ń ta kókó. pé ó rí kankan tó ta kókó mẹ́. lánàá ó wà ń bẹ̀ lẹ́nu kó tètè pariwo ara ẹ̀ síta. jẹjẹrẹ ń bọ̀ nù. bẹ́ẹ̀ ni olótù. bẹ́ẹ̀ ni. ẹ ti kà báwọn pé ẹ tọ́jú ìtọ̀ ṣúgà. bẹ́ẹ̀ ni. jẹjẹrẹ. bẹ́ẹ̀ ni. stroke. bẹ́ẹ̀ ni. so lẹ́yìn yẹn olótù a tún ti rí àwọn tí ó jẹ́ pé wọ́n ń wá ọmọ náà tọ́lọ́run ti gba ọwọ́ wa ṣe àpò tó ti fi ọwọ́ wa ṣe àmì sí. ìyẹn ni pé béèyàn bá tún wọ́ mọ. bẹ́ẹ̀ ni olótù àdúrà ni. ṣé orí òkèlè ẹ kó wọn lọ ni. rárá ńgbà pé àdúrà ni ṣé ẹ kó wọn lọ sórí òkè ni. kò jẹ́ dandan ká lọ sórí òkè kọ́lọ́run tó gbàdúrà àwọn olótù. ọ̀dà jẹ́ wá béèrè kí ló ṣokùnfà àìtètè rọ́mọ bí torí ńgbà míì ọkọ àtìyàwó ti fẹ́ra wọn fún bíi ọdún 4, 5, 10 bóyá ọmọ ò tí ì jáde, ẹlòmíì ń bẹ wọn ní bí àkókò ni ò tí ì tó, àwọn kan sì tún wà wọn ní bóyá ìlera ara wọn nípa àtọ̀ ọkùnrin tàbí ọ̀nà tí wọ́n fi ń bára wọn lò pọ̀ lóríṣiríṣi. lọ́dọ̀ tẹ̀yin bó lẹ ṣe rí i sí. tí ọkọ àti aya bá wà
kí wọ́n tó fẹ́ra ìgbésẹ̀ wo náà gbé medically and spiritually kí ni ìgbésẹ̀ tán gbé. olótú mo máa ń bá wọn sọ fáwọn èèyàn yìí pé it's your cross àgbélébù ẹni lẹ́yìn ìgbéyàwó Ọlọ́run ò ní jẹ́ ká bá wọn gbé. àmín. ẹni tó bá ti gbé ọkọ ọlọ́kọ tó so egun eléegun gbé òun náà máa ń sọ pé àgbélébù ẹni. ẹni tó bá ti ṣe ayafẹ́ tó fẹ́ aya aláya òun náà máa ń sọ pé àgbélébù ẹni máa bá wọn gbé lọ. that is why nígbà ayé ìwáṣẹ̀ káwọn bàbá wa kọ́mọ wọn tó lọ́kọ wọn á ní mórúkọ ẹ̀ wá wọn á ṣe àdúrà sí wọn á wo ọjọ́ ọ̀la wọn. ọjọ́ ọ̀la tó ń wò ó ní í ṣe pẹ̀lú nǹkan méjì ǹjẹ́ ṣàlàáfíà máa wà kí ni èrè ìgbéyàwó yìí máa jẹ́ ọmọdé ní èrè ìgbéyàwó wọ́n á wo gbogbo ẹ̀ tó bá rí tán bá wá rí i pé ọjọ́ ọ̀la yẹn ó rí bó ṣe yẹ kó rí wọn ní kan máa lọ. kí ni iṣẹ́ ìwé àtegbò lórí ọ̀rọ̀ pé àrọ́mọ bí àrọ́mọ bí. kẹ́kẹ́rí olóòtú méjọ́lì nǹkan tó máa ń fà á ní títí ìlànà tiwantiwa ni pé aràn wà tí ó máa ń ba ṣe mọ̀ pé after the ovulation ẹyin máa form tẹ́yin bá form tí ọkùnrin àti obìnrin tí wọ́n bá bára lò pọ̀ tí àtọ̀ ọkùnrin tó wọlé síbi tí ẹyin wà á di ọmọ but àwọn àrùn kan wà tí ó jẹ́ pé during the formation of that egg àwọn àrùn yẹn máa ń pa ẹyin yẹn tí wọ́n bá dẹ̀ ti lè pa kò sí ìtọ̀ kò sí bí wọn àtọ̀ yẹn ṣàn o ó strong o kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ so àrùn inú ó máa ń fà á kí ni obìnrin máa gbóná ó máa ń fà á ọkùnrin náà tún ní ìṣù náà ọkùnrin wà náà tó jẹ́ pé ó lè jẹ́ àtọ̀ ẹ̀ ni ò tó nǹkan kan bí àtọ̀ rẹ̀ lẹ àtọ̀ ẹ̀ lè lẹ kó má perform ṣóyè bẹ́yẹn that is why even this day medically àwọn olóyìnbó náà kan tó ṣe nǹkan kan àwọn ṣọ́ọ̀ṣì kan tiẹ̀ tí wọ́n á ń ṣe wọ́n á kọ́kọ́ wọn lọ ṣọ́ọ̀ṣì wọ́n á lọ wò wọ́n pé ṣé wọ́n pìà tán bá pìà náà ṣẹ̀ tó máa fi wọ́n lẹ̀ because mo máa ń sọ nǹkan kan ó sàn kí èèyàn má bẹ̀rẹ̀ ogun dàbí pé kó máa sáré pé òun máa ṣẹ́gun olótù because ogun tí ènìyàn ń jà á fi àkókò ẹni ṣòfò á fi resources èèyàn ṣòfò ìyẹn tí ò bá tiẹ̀ wá pààyàn ó sàn kí ènìyàn máa gbàdúrà kó gbé gbèsè kó múra sọ̀rọ̀ ara ẹ̀ pé kó má rí ogun dàbí pé kó ṣe máa sọ pé òun fẹ́ borí ogun so tí níbẹ̀rẹ̀ á sì bí mo ṣe sọ kí ni ìgbésẹ̀ tán gbé tó bá dẹ̀ wá jẹ́ pé wọ́n ti fẹ́ra wọn sílé tí ò sí tó bóyá oyún ń bàjẹ́ ni àbí kò tiẹ̀ sí rárá pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run tí a bá wò ó pẹ̀lú tá a bá béèrè lọ́wọ́ wọn tán bá sọ bó ṣe ń ṣe wọ́n ewé àti egbò wà tá a lè fi tá a máa fi ń ṣe àgbo fún wọn tó máa pè a lè sọ pé kó má pa aràn yẹn ṣùgbọ́n kó fi sí àyè títí ẹ̀. kó fi sáàyè tiẹ̀ ó túmọ̀ sí pé àwọn tí wọ́n ní irú ìpèníjà bẹ́ẹ̀ tí wàá bá yín ẹ̀ sì ti bá wọn. wọn ló ń kà wọn ló ń kà olótú tí Ọlọ́run dẹ̀ ti ṣe àmì sọ̀rọ̀ wọn. ọ̀dà ẹ̀ ń sọ̀rọ̀ nípa sickle cell. sickle cell ìyẹn kò ló ń kà ẹ̀fà eré ọmọdé wa nìyẹn ń sìn. fèníkúfọ̀lá dìde. àìsàn fòníkúfọ̀lá dìde tá a mọ̀ sí sickle cell ẹni kò jọ yín lójúmọ́. kò nítumọ̀ mọ́. ẹ mọ̀ ń tọ́jú rẹ̀ ṣeréṣeré ni. a ti rí àwọn tí a tọ́jú tó jẹ́ pé ńgbà tán márè tán bí ọmọ wọn lọ ṣe àyẹ̀wò fún ọmọ yẹn kò sí traces pé ọmọ ní sickle cell. eléyìí ó ń yà mí lẹ́nu pé torí dáwà ń gbọ́ ni wípé kò ṣeé wò mọ́ o. àwọn bàbá wa ń wò ó káwọn onímọ̀ òyìnbó tó dé láàrin ewé àti egbò ti wà làwọn bàbá wa dẹ̀ ti ń wo ara wọn ṣé ká sọ pé ńgbà yẹn pé kò sí ni ó wà. kíní kan wà nínú eegun wa táwọn olóyìnbó ń pè ní bone marrow bíi ìtù tó máa ń wà nínú eegun òun ló máa ń wà affected that is one. two kí ló dẹ̀ máa ń produce kíní yẹn òun ní red blood cell tó wà nínú àgọ́ ara wa tí red blood cell bá ti ní stress nínú òun ló máa ń fà á tí àwọn ọmọ yẹn táwọn tó bá ti ní tó jẹ́ excess tí wọ́n ṣe ń pọ̀mù dáadáa so gbogbo ìgbà tí ìwé yẹn tó wà nínú bone marrow wọn tí contraction bá ti wà nínú ibẹ̀ gbogbo ìgbà yẹn náà máa ń ní crisis tí wọ́n bá dẹ̀ bójútó a ti rí ẹni tó ní sickle cell tó wọ 70 years náà a dẹ̀ ti ní tí ó jẹ́ pé at the age of 3 in fact tí ilé wọn tiẹ̀ fẹ́ dàrú ṣé wọn pé mo sọ lọ́jọ́ òní pé ẹnìkan wà tí ó jẹ́ pé ó rẹ́dì láti wá give testimony olótú ọjọ́ tẹ bá máa ráyè padà wá ẹ jẹ́ kí n mọ̀ àá pè wọ́n wá
wọ́n á mú ọmọ yẹn wá wọ́n á mú fọ́tò ẹ̀ before wọ́n á wá mú fọ́ọ̀mù òfin ara ẹ̀ á wá wá ń sìn ẹ̀ rí. So sickle cell ipe kò ní ìtọ́jú kò ní ayé ìgbà kan bóyá ká dẹ̀ tún sọ pé medically but ní ti tiwantiwa àtúnṣe wà. lọ́rọ̀ kan àìsàn fòníkúfọ̀láǹdé ẹ̀ tọ́jú rẹ̀. bẹ́ẹ̀ ni olóòtú. tọ́ adúpẹ́lọ́dọ̀ ọlọ́run bí ó gbé ẹ lọ ẹ pe nọ́mbà yín lẹ́ẹ̀kejì sí i. 070 3137 1801 070 3137 1801. lórí whatsapp nu. lórí whatsapp wọ́n tún lè pè wá náà sí. kí ló kọ yín. ọ̀gbẹ́ni Abíọ́dún Emmanuel lórúkọ mi. tó òun náà lẹ ti gbọ́ òun o wọ́n ní a kì í dákẹ́ kú a kì í wò sùnùkùn dáràn àlàyé lẹ ti gbọ́ òun bó bá ṣe ń ṣe wá ẹ mọ̀jà fi sínú abẹ́ aṣọ o ẹja sọ̀rọ̀ bóde mo ti sọ fún yín pé n tí ó mọ̀ ṣe wá láǹfààní láàmú mú wá lórí ìkànnì Kábíyèsí TV gbogbo yín pátá akíwa o a ò ní kú ikú àìtọ́jọ́ o àìsàn ní mú wa lọ sọ́run àìròtẹ́lẹ̀ lógo tọlọ́run ilé ayé ta wà yájọ gbádùn rẹ̀ ní o tèmi tí ń tòótọ́ ká tún gbọ́ra láyọ̀ ká pàdé ayọ̀ ó di lábò ó dìgbà o.